tàná tó tún dé o kò tí ì pèdè gbogbo ọlọ́jà ń pọ̀ sí o ó pèdè àrà tán gbogbo wọn dákẹ́ sírísírí ọláyímíká tó tún dé o baálẹ̀ lọ́tọ̀ onítọ̀ba lórí ahọ́n rẹpẹtẹ bí Abíọ́dún bá pèdè àrà tí kò tó afàkànlò èdè fọ́hùn dídùn lára afàkànlò èdè fọ́hùn dídùn bí olóògùrò ọláyímíká alédè níkùn bí àgbà ọ̀jẹ̀ ọláyímíká gbédè òjòfé Abíọ́dún tó mú lẹ́nu ojú abẹ lọ. o ṣeun. ọmọ Ọláwùyí máa dára nìṣó àwa ń gbádùn rẹ bí òyìnbó ṣe gbádùn bàtà bí alágbàṣe ṣe gbádùn ilé tí ò kún àyà ti bẹ́ẹ̀lẹ̀ ọ̀bẹ sáré o. ẹ mọ̀ tó ká alẹ́ lálẹ́ òní. igi ọ̀hún ò ga ni ẹranko tó lóhùn ọba tàkúté jẹ́ o bóyá lẹ́yìn ẹnu rẹ̀ ó kù kan ọmọ Ọláwùyí ńlá o. ó mò ń jẹ́ ọbọ̀ tí ń pè mí mò ń jẹ́ etí mi ò dì. jẹ́ kí pẹ̀gànpẹ̀gàn ọmọ pẹ̀gàn lẹ́yìn Ọláyímíká Àyìnlá ìwà má bá wọn jà mọ́ o níbi ìkóró àwọ̀ tí ń bẹ lábẹ́ ìníkó ti máa. o ṣeun. ọmọ Ọláwùyí sóòtún dé. mo ti dé náà nu bí ìṣe mi lálẹ́ òní. bí ẹ̀rú kọ́ àyín. ò purọ́. ojoolúmọ lọ ikú mẹ́rin wá mọ̀lú bàbá ire Elédùmarè bẹ̀bọ̀wò kó tó kí o kó bọ̀ ọkọ ọmọ lára. ọkùnrin ló ń ké sí. obìnrin tí ń pani. bẹ́ẹ̀ ni Ọláyímíká. ikú ń bẹ lábẹ́ obìnrin tí ń pani. ní sẹ́wu lọ́nà ẹnu. kò ní séwu máa nìṣó ńlẹ̀ mò ń gbọ́. ọmọ ọlọ́rọ̀ agogo. ewúrẹ́ ló sọnù ló mú kí wọ́n má fi lọ yó ìran bàbá yẹn ẹsẹ̀gbẹ́. àìṣègbè gbẹ́rangbẹ́ran o. òkòkò ló sọnù ló mú kí wọ́n má fi lọ yó ìran bàbá yẹn ẹsẹ̀gbẹ́ ẹgbẹ́ yẹn. ò purọ́. gbọ̀dọ̀ ló bá sọnù ló mú ẹ má ràn ẹlẹ́sẹ̀ wá o ẹlẹ́sìn ni kẹrin wá bàbá yín ló. ìbọn ọkùnrin lálẹ́ òní mo ṣèbó obìnrin ìbọn ọmọdé ìbàgbàlagbà ìbòyún inú ti bàṣẹ́ ẹ̀dí. ọmọ ọlọ́pàá ńlá jomi tó. adébẹ́sìn fáṣẹ̀hùn ọ̀rẹ́ mi dáadáa ẹ mọ̀ kálẹ̀. ọmọ abọ̀rọ̀. Ismail mo kí yín dáadáa o. ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní. ẹ̀yìn ìkùlé lọ bá wà kó wọ ọ̀dẹ̀ iwájú ilé lọ bá wà kó wọ ọ̀kan lé. bá a bá dòde ìbàlá kọjú. bá a rẹ lọ. mo júbà gbogbo ajunilọ lálẹ́ òní. àkàrà kò sẹ́lẹ̀yìn eré. mo sì bọ́ ọmọdé o mo sì bàgbàlagbà ìbòyún inú ìbàṣẹ́ ẹ̀dí. sẹ́lẹ̀yìn bàbá rẹ. ìbá gbogbo ẹ̀yin ajunilọ pátápátá. kéré lọmọ fi kéré. n tí n bá wé lálẹ́ òní tó bá kù díẹ̀ káàtó ẹ fi yá mi. tóbi ọwọ́ tó di. ewé ní bàṣírí ẹ̀kọ́ ọmọ aráyé wá bàṣírí èmi Ọláyímíká. ilẹ̀ ní. n ò gbọ́n tó ẹ gbé mi délé ọgbọ́n. baálé elétí òní sẹ́ ń lọ lójú bá mi dẹ́rù bọ́mọ. mo bẹ̀bẹ̀ ìmọ̀ àtàtà ẹ̀ fi mọ̀ tá mi lọ́rẹ̀. ìwọ ò sí nínú onímẹ̀lẹ́ lọ́mọ aráyé fi ń pò kìkì rẹ ní. ò purọ́ o ṣeun. ènìyàn tó bá ní ọmọ ló gbà ìpẹ́ òkú kì í rojú sanwó pósí o onítọ̀hún ò ní ráyé lò. ẹni bá ní mọ́tẹ́lẹ̀ yìí pẹ́ onítọ̀hún ò ní ráyé lò. ìwọ ni bàbá wọn ò wá fújà wọn o. bí n bá ti ń jáde ẹni bá ní mọ́ wọlé gbọgbọrọ ni wọ́n mọ bókù wọn nílẹ̀ gbọgbọrọ. fi ń wá Ọláyímíká kiri Àyìnlá o nìṣólókèrè ayé fẹ́ gbọ́. Akínlótun Akin Michael ẹ̀mọ̀ká alẹ́ Amsat Lukman mo kí yín dáadáa o ẹ̀gbọ́n mi Abíọ́dún tó dé òye fẹ̀sọ̀ ẹ̀ka alẹ́ o mo kí gbogbo ẹni tó ti ń darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ òní ẹ̀gbọ́n mi Abíọ́dún tó dé òye fẹ̀sọ̀ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ti pè mí lónìí wípé àá ṣé ò sí nǹkan àti ìrí ọ lórí ètò kí ni tó ń ṣẹlẹ̀ gan mo ní ẹ má bínú o àjá àjò tí ń jẹ́ kọ́ ọmọkùnrin kó lọ́múláyà òun ló fa sábàbí mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ̀ka alẹ́ o ẹ sì kú kalẹ̀. ṣẹ̀dọ́ Fárámídé ẹ̀ka alẹ́ o mẹ́múlẹ̀ yìí ó Victor ẹ̀mọ̀ká alẹ́ ó tọ́jọ́ mẹ́ta o àbọ̀yìnbọ̀ ṣiṣẹ́ mo kí yín dáadáa. ébà bàbá mi dáadáa táyé ṣe ọmọ Ajégúnlẹ̀ ọmọ Ayégúnlẹ̀ ẹnu mi àgò táyé ṣe ọmọ Ayégúnlẹ̀ ẹ̀mọ̀ká alẹ́ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ń bẹ̀ ń o.
Kọ́láwọlé AK ẹ̀ka alẹ́ o. gbèrè mi dòde Àṣàbí mo gbèrè mi dé o Àṣàbí. Gẹ́gẹ́ bí ìṣe wa a tún gbádùn ara wa dáadáa lórí ètò fún talẹ́ òní láṣẹ Olódùmarè. mo gbèrè mi dòde mo gbèrè mi dòde Àṣàbí àjọbàtà ọmọ òsínlá mo gbèrè mi dòde. ohun àdàgbà sí làásì mẹ́lẹ́kùn. Kò sí rọ́ńbẹ́. bábí ni mọ́kòkò ní wò ó mọ́ nìyà. Ṣẹ̀dá Faramide láti Dubai mo kí yín dáadáa. mo gbèrè mi dòde. Ibo là ń lọ lálẹ́ òní. Àṣàbí àjọbàtà ọmọ òsínlá mo gbèrè mi dòde. Gbogbo obìnrin tó ń wojú Olódùmarè fọmọ nínú ilé yìí ni wọ́n fi fẹ́ yá mi lọ́lọ́mọge. pẹ̀lú àṣẹ Olódùmarè. àti ṣe mi ṣàwàdà mọ́tẹ́lá mọ́ sí àròyé. Pẹ̀lú ìmùlẹ̀ àwọn tó Olódùmarè gbélé ayé lé lọ́wọ́. kí ọlọ́jẹ̀ ọmọ bàbá eléégún ní wí lọ́wọ́. mo gbèrè mi dòde mo gbèrè mi dòde Àṣàbí àjọbàtà ọmọ òsínlá mo gbèrè mi dòde. èmi ò ní fi ṣe ìdílé mi tọrọ. Ìwọ àfọ̀ṣẹ inú mi ó yá gbéra sọ lálẹ́ òní kó o papọ̀ mọ́ tẹnu mi kó o máa ṣiṣẹ́ fún mi ní wàràwàrà. jẹ́ lórí àwọn àgbà kò ní bàjẹ́ lórí àwọn. Àbátalágẹmọ́ bá dá òun lòrìṣà òkè gbà. abẹ́yìn mẹ́ta àbí sọ̀sọ̀ mọ́ọ̀dì ìlú ìyáwé níwé abíọ́yè ọkọ̀ ìyá Abíọ́dún eégún mo gbèrè. Àbámọ̀dá kan ò ní dá tiẹ̀ kó mọ̀ sẹ́. mo gbèrè Ọjọ́ àkéréjùpẹ́ bá ta egbò ọjọ́ náà ní kànlẹ́pà. ọmọ òsínlá mo gbèrè mi dòde. Àṣàbí bàbá mi ló Gbogbo ohun tí n bá fẹnu mi wí lálẹ́ òní ó dàṣẹ. bàbá mi ló bí mi o. bàbá mi ló bí mi lọ́dẹ. Gbogbo obìnrin tó ń wojú Olódùmarè fọ́mọ nínú ilé yìí bàbá mi ló bí lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ bí akọ àbírò mi ló bí mi o. ẹ̀ bí abo àbíyè. mi ọ̀gẹ̀dẹ̀ lólodò bàbá. Ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ kó yàgàn ọmọ yóò bá pa lágbára lọ́wọ́ Olódùmarè ẹ mọ̀ ṣe jẹ́ ẹ̀ ní yàgàn o. ṣe wa nítorí sí abínibí wa ni ohun abínibí. Ọmọ wìnìwìnì kì í tán láwùjọ ìjàǹpẹ̀rẹ̀. súnmọ́ sí o àgbà kan ò lérè. Ẹ máa tọwọ́ bọ sùn ẹ máa fi pọmọ lára ni láṣẹ Olódùmarè. torí tọmọ báńkì lé ọmọ torí ọmọ náà bá wú. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìwàjọ èmi Àṣàbí ọ̀kín mo mú wà méjọ bàbá mi ní. ọ̀pọ̀ obìnrin tó Olódùmarè ò tí ì dá lóhùn mo gbèrè mi yíyún tí wọn ò tí ì sábíyamọ. mo gbèrè Àfọwọ́fà òun ló pọ̀ nínú ohun tó ń ṣe wọ́n. ọmọ òsínlá mo gbèrè mi dòde. àní bàbá mi ló bí mi ìran ọ̀gẹ̀dẹ̀ lólodò. Ẹlòmíì ti gbàdúrà ó ti gorí òkè mi ìran ọ̀gẹ̀dẹ̀ lólodò bàbá mi. ó ti lọ sọ́dọ̀ àwọn onímọ̀ ó ti dọ́dọ̀ àwọn awòyeróye ìjọ bàbá mi ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tí ì gbọ́ pa kò gbọ́ ko. kóòtù àjíire bí o gbogbo pátápátá ẹ mọ̀ tẹ́ Púpọ̀ nínú wọn àfọwọ́fà wọn ni o. pèsè wà lárugẹ Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? ẹ̀ka so. Ṣé ẹ mọ̀ pé bí ọdún Ọmọláwùyí wọn ò ní sọ̀rọ̀ kí n má fa kò mọ́ òkun yọ. ọ̀gẹ̀dẹ̀ lólodò bàbá mi ló bí mi. Ǹjẹ́ ẹ̀yin tí ẹ mọ̀ wípé bá o fomi olómi. oge ṣíṣe tẹ́ ẹ rí un kúrò kó fi tòjò kóró. òun lórísun tọmọ obìnrin míì tí ò sì tí ì sàbíyamọ nílé ọkọ. jòní wá o bá o fomi olómi. Ẹ̀yin náà kọ́ ha. ẹ̀fọ́ ewúro kó fi tòjò Bí n bá sọ fún yín pé náà ń jó lórí omi ẹni kí n kérú ẹ̀ wá ni. sókè. anídàgbàsókè anídàgbàsókè o ọmọ Yorùbá wà nídàgbàsókè. àwa nídàgbàsókè wà nídàgbàsókè. Oge ṣíṣe òun lórírun wàhálà ẹlòmíì tí ò sì tí ì sàbíyamọ nílé ọkọ sẹ́ẹ̀. ọmọ Yorùbá bí ó ṣe ń wí o. bẹ́ẹ̀ lọ ń gbọ́. gbogbo yín pátá Ògúnbáyọ̀ Lukman ẹ̀ka alẹ́ o. lọ ń gbọ́. àní bí ó ṣe ń wí o. bẹ́ẹ̀ lọ ń gbọ́. ṣe báwa Ẹ ṣe bàbá mi táyé sí ọmọ ayégúnlẹ̀ òjì wọ́n ní bẹ́ẹ̀ ni kó tutù. àgbà ò ní tán lórílẹ̀ o. àwa lọ́mọ kóòtù o àjíire. àwa lọ́mọ kóòtù o àjíire. àwa lọ́mọ kóòtù o àjíire. Ẹ̀yin kọ́ yìí lálẹ́ òní lálẹ́ ó mà lu ẹ gbọ́ nǹkan lẹ́nu èmi Abíọ́dún Ọmọláwùyí. Kí nìdí tí mo fi sọ pé oge ṣíṣe òun lórírun tí ọmọbìnrin míì tí ò sì tí ì sàbíyamọ nílé ọkọ ẹ gbọ́ lálẹ́ òní. lódò Àṣàbí mọ̀ lólòdù béèrè bá ti yá. àṣetán ọkọrin wa. Mo ṣetán wọ́n máa pèdè lálẹ́ òní. bí ara lódò Ẹ̀yin tó láyé ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ ń tèmi. bá ti yá. Ẹ má ti bi ohùn mú Bíọ́dún Ọmọláwùyí. wa o mo ṣetán mo fẹ́ kọrin mi. Mo ṣetán wọ́n máa pèdè báyìí. lódò Àṣàbí mọ̀ lólòdù béèrè bá ti Ọlọ́run o yá. gbogbo ohun tí ó máa tẹnu èmi Abíọ́dún Ọmọláwùyí jáde lálẹ́ òní. wa Dákúndábọ̀ gbogbo etí tó bá gbọ́ jẹ́ kí ó ṣe wọ́n lóore kó ṣe wọ́n láǹfààní. lólòdù béèrè bá ti yá. báwo báwo
ọlálẹ́kan salòkó ọlátúndé ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò wọn láwọn ń wò mí láti orílẹ̀-èdè Dubai. mo kí gbogbo yín dáadáa. ṣe rí oge ṣíṣe oge àṣejù ó ti bà tọmọbìnrin mi jẹ́ tí ó sì fúnra wọn wá gbàdúrà títí wọn ládùúrà ò gbà àdúrà kọ́ ni ó gbà àwọn ni wọn ò ní fúnra. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá bó bá wà nínú àdánwò kan bó bá tọ̀ àwọn onímọ̀ lọ tí wọ́n sọ fún wípé báyìí ni o ṣe báyìí ni o ṣe. bó o bá wá ṣe báyìí tán àwọn nǹkan kan ń bẹ tó o ní láti yẹra fún àwọn nǹkan kan ń bẹ tó o ní láti ṣọ́ra fún. wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n ní kí wọ́n ṣe lóòótọ́ ṣùgbọ́n gbogbo tí wọ́n ní kí wọ́n yẹra fún wọn ó ti gbàgbé kódà wọn ò tiẹ̀ ní ṣe rárá. oríro ogun wọn gan rèé tàdúrà àwọn ò fi gbà. bó bá jẹ́ babaláwo ló dífá fún wọn wọn ò lò ní jìbìtì ní bó já láàfáà ni wọn ò ní kò mọ ohun tó ń ṣe bó bá jẹ́ pásítọ̀ ni wọn ò lò ń forúkọ Ọlọ́run lu jìbìtì. bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà kò rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ̀ ṣe. bí wọ́n bá kíyàn nílò wípé yẹra fún nǹkan báyìí má ṣe nǹkan báyìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé tójú tẹ̀yìn òun ló yẹ kéèyàn ó pa ìkìlọ̀ àti òfin ọ̀hún mọ́. OBARA-IRETE. inú rẹ̀ lèmi àtẹ̀yìn ó ti rìnrìn àjò lálẹ́ òní. kí ló OBARA-IRETE kí ló sọ? kí ló sọ nípa oge ṣíṣe àti ọmọ bíbí? ẹ dákun ẹ máa bá mi share ètò yìí. bẹ́ẹ̀ bá ti ń share ẹ máa like ẹ máa love. Ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yin náà. bẹ́ẹ̀ bá ti subscribe sí YouTube channel mi ẹ lọ sórí YouTube ẹ wá Bíọ́dún Ọláwuyì. ẹ gbádùn mi dáadáa lórí YouTube. àwọn fídíò ń bẹ ń bẹ bìbà lọ́lọ́kan òjọ̀kan. mo dúpẹ́ lọ́wọ́ gbẹni tó ń like tẹ́ ń tẹ lọ́ọ̀fù lágbára lọ́wọ́ Olódùmarè ẹ̀ ní fọwọ́ tẹ́ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí. ojú yín ó máa ríre. Christiana Lord loves me ẹ mà ká alẹ́ ó tọ́jọ́ mẹ́ta o. mo kí yín dáadáa ẹ káàbọ̀ sórí ètò. kí ló OBARA-IRETE sọ kí ló wí? ó ní pankẹ́rẹ́ tẹ́rẹ́ àwọ̀ inú igbó. èsùn wọ̀wọ̀ àwọ̀ ìmọ̀ ẹ̀gí. àdíá fún ọlásùn sọkún. obìnrin OBARA-IRETE. kábíyèsí rẹ̀ Ọlọ́run. obìnrin tí fáń sọ yìí ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta kan tó ti wọlé ọkọ ṣùgbọ́n Ọlọ́run ò tí ì dá lóhùn ó ń wojú ọmọ ni ó ń wojú Ọlọ́run fọ́mọ ó sunkún àìrí bí ó ń gbàwẹ̀ àìrí gbà. ṣé ẹ sì rí ọkọ rẹ̀ yìí babaláwo gidi lòun náà ó jáwéjáwé ewé ò jẹ́ ó wagbòwagbò egbò gbà ó ṣaàgùn títí orí ikọ̀ ló bọ́ sí gbogbo ọ̀nà tó mọ̀ pátápátá òun ló sà irọ́ ni ìyàwó rẹ̀ ò finú ṣoyún. ohun tó wá jẹ́ ìjọnilójú ni wípé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé gbogbo àwọn ewé tó ń já gbogbo àwọn oògùn tó ń sà yìí báwọn èèyàn bá wá sọ́dọ̀ rẹ̀ tí wọ́n sunkún wá páwọn ò rọ́mọ bí wọ́n bá ti lò nínú ewé yìí tí wọ́n lò nínú oògùn tó ń sà yìí tí wọ́n lò fún wọn. ńgbà bá lọ ńgbà tá a bá fi rí bí ọdún bíi mélòó kan wọ́n sì padà wá wọ́n wá dúpẹ́ wọ́n finú ṣoyún wọ́n fẹ̀yìn gbọ́mọpọ̀ ni mò ń wí. kí ló wá ṣẹlẹ̀ mi ló dé tí àtìpà tó ń taná tí ò rídìí ara rẹ̀ kí ló mú OBARA-IRETE tó jẹ́ wípé ewé tó lò fún ìyàwó rẹ̀ tí ìyàwó rẹ̀ ò lóyún òun ló wá ń lò fáwọn èèyàn tó sì ń ṣiṣẹ́ fún wọn. ẹ farabalẹ̀ ẹ gbọ́ lálẹ́ òní. èso ọ̀bẹ̀rẹ̀ ọgbẹ́
tìrì ọ̀kálẹ̀ ìjọsí ńlábù ọ̀yá lọ òkè tó bẹ̀rẹ̀ ó gbé tìrì ọ̀kálẹ̀ ìjọsí. Christiana Lord loves me ẹ ṣé mo dúpẹ́ wọn láwọn ń gbádùn ètò mi gan ni. ó gbé tìrì ọ̀kálẹ̀ ìjọsí. Amsat Abiola Olúwajọmílójú ẹ̀ka alẹ́ o wọn làwọn máa ń gbádùn ètò mi dáadáa mo dúpẹ́ o ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin. ẹ̀yin náà ó gbádùn ara yín. ni wọ́n gbé tìrì ọ̀kálẹ̀ ní Olúbísí tí wọ́n lábọ̀ ọ̀yá lọ àyè ohun gbogbo wọn pátápátá lárí o ìdànù mi ọmọ òye ọkà. ànígbà tí ọ̀rọ̀ wá sú ìyàwó Ọ̀bàrà-IRETE wọ́n adẹ̀rí ẹ̀gùn àánú mi ọmọ òye ọkà. ó wò ó pé kí ni ká ti gbọ́ tìrì ọ̀kálẹ̀ ìwé tọkọ ń lò fáwọn èèyàn kan àánú mi àsìrá òun ló lò fóun títí tóun ò lóyún ó wá sọ fún ọkọ rẹ̀ wípé kó dákun dábọ̀ kó bá ń pe àwọn babaláwo ẹgbẹ́ rẹ̀ àìbámọ̀ ọkọ yìí ó lè má jẹ́ babaláwo òun ó lè má jaláwo òun ó ní kó bá ń ké sáwọn ọ̀rẹ́ rẹ̀ òun ní ìbéèrè tóun ó bí wọ́n. ọbàkọ̀ ọbàbò léèdè àná mi fi sọ pé bẹ́ẹ̀ ní ìbejì ẹsẹ̀ wọn lóore ẹ̀yin lọ́mọ àdáadáa kó àdá o. nígbà àwọn awódé wọ́n dífá fún ìyàwó rẹ̀ yìí wọ́n dífá fún wọn ní yóò bímọ wọ́n ní Olódùmarè kọ ọmọ mọ́ ǹjẹ́ kí ló dé èmi ló ṣẹlẹ̀ tóun ò tí ì wá bímọ òun láti gbà yí wá. àwọn aṣọ fún wípé ètùtù ni ó ṣe. wọ́n létùtù ni ó ṣe wọ́n ní tó bá sì ṣètùtù yìí tán wọ́n ló ní nǹkan tó ní láti ṣọ́ra fún. wọ́n kóhun ẹbọ wọ́n kóhun ètùtù fún nígbà wọ́n ka gbogbo ẹ̀ tán wọ́n wá kì í nílò wípé kó ṣọ́ra fún oge ṣíṣe wípé kó má ṣoge rárá wọ́n ní kó pa oge ṣíṣe wọ́n ní kó pa á tì fáwọn sáà kan náà tọ́lọ́run ó fi gbàdúrà ẹ̀. ńgbò wá ku ìyàwó èyí tó kóhun àtọ̀bàrà Ọ̀bàrà-IRETE ọkọ rẹ̀ tó kà wọ́n méjèèjì nìkan ṣoṣo ó wá ń bi ọkọ rẹ̀ léèrè wípé ọ̀hù baálé mi kí ló dé láti gbà yí wá tó sọ fún mi wípé. bí ọlọ́jà ń jèsè ìwòye àná ni mo rọ́ lọ́kùnrin àgbo fèsè àánú mo gbọ́kẹ̀ wù tápà mi. kí n ṣọ́ra fún oge ṣíṣe ọkọ rẹ̀ ní ọ̀wù bóyá o gbàgbé ni ṣèbí Ifá sọ fún ọ Ifá kì ọ́ nílọ̀ Ifá tí mo dá fún ọ ní nǹkan bí ọdún bíi méjì sẹ́yìn kí ni Ifá ọ̀hún wí ìyàwó rẹ̀ dákẹ́ lọ díẹ̀ ó ní Ifá ní kóun ó ṣọ́ra fóge ṣíṣe ọkọ rẹ̀ ní àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ elédùn àpò rántí ǹjọ́ o gbọ́ ó lóun gbọ́ ó lóun ò ṣoge mọ́ látìgbà náà ọkọ rẹ̀ rẹ́rìn-ín ó ní ò ṣoge má bó ti wí ó ní bẹ́ẹ̀ ni ó lóun ò ṣoge mọ́ ṣé làálì ló ń tọ́ ni àbí kíni ọkọ rẹ̀ ní ìlẹ̀kẹ̀ tí ń bẹ nídìí rẹ̀ yìí ń kọ́ ẹ̀yin kọ́ yìí kábíyèsí rèé Olódùmarè ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìlẹ̀kẹ̀ tó ń bẹ nídìí ìyàwó Ọ̀bàrà yìí ìlẹ̀kẹ̀ táwọn obìnrin fi ń ṣe oge tí wọ́n máa ń sán sí díhun ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìlẹ̀kẹ̀ yìí nìkan ṣoṣo òun ló ń dí ọmọbìnrin yìí lọ́wọ́ àti bímọ kábíyèsí rèé Ọlọ́run. Peter Bello ẹ ṣé mo dúpẹ́ o Olúṣọlá Ayẹni bàbá mi ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta gbogbo lé ńkọ́ lágbára lọ́wọ́ Olódùmarè ayé ó dẹ̀yìn lọ́rùn gbẹdẹmukẹ ẹ̀ ní jayé èlé. Olúṣọlá Ayẹni bàbá yìí dá sí mi púpọ̀ púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀ ní nìkan ṣayé adóṣùṣù yìí nìkan ṣayé ẹ̀. ẹ̀yin kọ́ yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìlẹ̀kẹ̀ táwọn obìnrin ń fi sídìí tí wọ́n fi ń soge ń ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé òun ni kò jẹ́ kọ́ ọmọbìnrin kó rọmọ bí láti gbà yí wá kábíyèsí rẹ̀ Ọlọ́run ta láàfin ọwé. nǹkan kékeré tọ́pọ̀lọpọ̀ èèyàn ò fura sí Ọlọ́run gbọ́n ló ń dí wọn lọ́wọ́ ọmọ bíbí ńgbà bá wá délé ọsibítù wọn ò máa sọ fún wọn pé nǹkan kan ò ṣe yín ńgbà bá ṣàyẹ̀wò títí wọn ò rí nǹkan kan kábíyà ò sí Ọlọ́run ṣùgbọ́n torí pé àṣe ìbéèrè mọ́ ó sì ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ títí dòní olónìí ìlẹ̀kẹ̀ lásán olóńdí lọ́wọ́ ọmọ bíbí ńgbò yọ̀lẹ̀kẹ̀ ikú o
ẹ̀yin kọ́ yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kò mọ́sù oúnjẹ tó fi lóyún ó lóyún ó bímọ ó sì bẹ̀rẹ̀ sí ní sàbíyamọ ó wá lanu kó tó orin awo ló bọ́ sí lẹ́nu ẹsẹ̀ tó nà ijó fà á ó ní pankẹ́rẹ́tẹ́rẹ́ awo inú igbó èsúnwọ̀wọ̀ awo ìmọ̀ ẹ̀gí adé afún ọlásùn sókùn obìnrin ọ̀bàrà-IRETE lọ́jọ́ tí ń sọkún pòǹgò bímọ. ọ̀pọ̀lọpọ̀ ìlẹ̀kẹ̀ ní òjẹ́kọ́lásùn sókùn ó bímọ kábíyèsí rẹ̀ ọlọ́run ìlẹ̀kẹ̀ ní òjẹ́kọ́lásùn sókùn ó bímọ ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyẹ̀ ẹ̀là ìbọ ṣiṣẹ́ o. aládéjọbí Sunday olúwọlé ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ púpọ̀ wọ́n gbóríyìn fún ètò yìí. wọléwọlé kan owó gbangba ní ọdún wọn bá. kò sí alápá. mo nígbàgbọ́ pé ẹ ti rí ẹ̀kọ́ kankan lórí ètò mi lálẹ́ òní wípé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn nǹkan kéékèèké tá a fọkàn sí a máa dín ní lọ́wọ́ ọmọ bíbí ìbéèrè láàṣẹ ẹjẹ́ àtọ̀ àwọn onímọ̀ lọ ẹjẹ́ àtọ̀ wọn lọ kí wọ́n là wá lọ́yẹ̀ ntí ò tó nǹkan a máa dín ní lọ́wọ́ o kì í sọmọ bíbí nìkan a máa dín ní lọ́wọ́ láti ní ìgbéga nínú ayé gan-an alára. mo dúpẹ́ ọ̀nà gbogbo ẹni tó darapọ̀ mọ́ mi lórí ètò fún talẹ́ òní. ẹ ṣé mo dúpẹ́ o ìfẹ́ tẹ́ ẹ fi hàn sí mi Abíọ́dún Ọmọláwuyì yìí ó ń wú mi lórí púpọ̀ púpọ̀. ẹ dákun ẹ máa bá mi subscribe sí YouTube channel mi. ẹ wá Abíọ́dún Ọláwuyì lórí YouTube. ẹ máa bá mi subscribe kẹ́ ẹ tọ́nà notification button yín kẹ́ ẹ lè máa rí àwọn post mi bó bá ṣe ń jáde ní yàjóyàjó. ìdákùdá lọmọ odó dábàá ìbọ̀kúbọ̀ láyà rẹ̀ dìbọ̀. gbogbo ẹni tó darapọ̀ mọ́ mi lórí ètò fún talẹ́ òní. ọmọ odó dábàá ìbá ọmọ odó èdè ìbọ̀rẹ̀ ẹ mọ̀ sáré bí ẹni wọ́n lé. ẹ ní jayé ìnira o. ọlọ́run jẹ́ kí bá a ti wá. gbèdè ní dẹ kókò lágbàlá ara ó tù yín. lára ẹ̀ máa rí gbẹjọ́. àbòyún lé kí wọ́n bímọ wẹ́rẹ́ o. ẹran ẹlẹ́dẹ̀ yóò jẹ́ kára ó dẹ̀ yín. àwọn àgàn tí èyí bí. bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú rẹ̀ á dẹ̀ ara ó dẹ̀ yín láṣẹ Elédùmarè. ẹ ní wọ́wọ́ tì. Christiana Lord loves me ẹ ṣé mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe wí ní òrí ọ̀sẹ̀ ló ní kó ṣe oṣù ló ní wọ́n mọ̀ sùn náà awíyarè ń wí tẹ̀ ó mọ̀ sẹ́. lágbára lọ́wọ́ Olódùmarè bá a bá rí kí n tó ń du ẹnì kọ̀ọ̀kan yín lọ́kàn lálẹ́ òní ọlọ́ọ̀bù Olódùmarè ó bá yín gbọ́ o òkè ìṣòro gbogbo wa Olódùmarè yóò bá wa sọ́ di pẹ̀tẹ́lẹ̀ àní tẹlẹ̀ níbi tílẹ̀ gbé lójú àní taṣọ àgbàmọ́lẹ̀ o. ìjàmbá ò ní ṣe wá lágbára lọ́wọ́ Olódùmarè gbogbo ohun tá a bá ń fẹ́ là á mọ̀ rí ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá tí èkù yá ni ló fi ń gbáre lọ́wọ́ Olódùmarè àní wáre tí o aláàánú ò ní wọ́n wá o ibikíbi tá láàánú àtolóore wá bá wà wọ́n wá wárí láṣẹ Olódùmarè ẹ ṣé mo dúpẹ́ o ọ̀rọ̀ kan tárúgbó bá sọ́ọ́lẹ̀ adègún títí alẹ́ àmọ́ ṣe adé fún bàbá arúgbó jọ̀kújọ̀kú èyí tí ń lọ sọ́jà Èjìgbò mẹ́kùn bàbá arúgbó òní tí ó tà bẹ́ẹ̀ ni òní tí ó ra torí àbọ̀ òun àṣẹ ló ṣe ń lọ ìgbà bàbá arúgbó dọ́jà Èjìgbò mẹ́kùn gbogbo tó wá ń ṣe ló ń rí bí idán wọ́n ní bàbá arúgbó sọ olóṣó ni ó lóun ò lóṣó wọ́n ní bàbá àmọ́ olájẹ́ ó lóun ò lájẹ́ wọ́n ní bò ní gbogbo tó bá wí ló ṣe ń ṣe ó ní àfọ̀ṣẹ́láwó ní awo ìlóṣó àfọ̀ṣẹ́láwó ní awo ìlájẹ́ ó ní iwájú lọ ká foró sí ti fi pa ni ẹ̀yìn làkèké fìlú tiẹ̀ sí ti fi jà ọjọ́ àkéréjùpá bá ta egbò ọjọ́ náà ní kànlẹ̀ pa ìgbà yìí làkùkọ ń dájá gbogbo ẹni ó sùn ó dìde ẹ wá fàṣẹ sọ̀rọ̀ mi lálẹ́ òní gbogbo èyí tí mo wí lónìí kò ṣe bẹ́ẹ̀ ta kẹsẹ̀ ní ṣe láwùjọ òwú. Ṣẹ́gun Balógun Ajẹ́wọlé ẹ̀ka alẹ́ bàbá mi dáadáa kò ní bàjẹ́ fún yín
mo di bàbára ìpàkó wọn gbọ́dọ̀ pàkó ẹ̀mí ẹ̀dùn mọ́. ọláyímíká àyìnlá ẹ̀jẹ̀ máa fi léyìí ṣèlọ lórí ètò lálẹ́ òní agbéṣe tó ń lọ lù dárúnú àlùkòṣe tó ń lọ lù kòsùn lékelèké ṣe tó ń lọ lù ìkẹfùn. bẹ́ẹ̀ bá ní kí n tẹ́ ẹ fẹ́ bí mí àbẹ́ nímọ̀ràn tẹ́ ẹ fẹ́ gbà mí ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 0905499 402 0905499 402. bẹ́ẹ̀ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí whatsapp nọ́mbà tẹ́ ẹ lò náà nù. ẹ sì lè kàn sí mi lórí email address mi olawuyi.abiodun@yahoo.com olawuyi.abiodun@yahoo.com. bẹ́wúrẹ́ bá jẹ lọ yóò padà sílé bágùntàn bá jẹ lọ yóò padà sọ́ọ̀dẹ̀. ọláyímíká àyìnlá mo ṣe tán mò ń lọlé bàbá mi nu ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ ayẹ̀nẹ̀wẹ́ ní bá ní mọ́bọ̀ ń ò ní dé bá. ẹ nígbà burú sí mi èmi náà nígbà burú sí yín o wọn kó didi mọ̀dẹ̀kú rọ́jú. ó dàárọ̀ sà ó dàárọ̀ máa o oorun ayọ̀ là ó sùn o ire o. aṣọ funfun ní kí rán ni tí wọn ẹni tí wọn ti sí ìgbẹ́ tí ń tira rẹ̀ sójú ọ̀nà